òní lọ́jọ́ ajé òkúkúrísọ̀ yóò fi lè wá ṣe bùgbé àmì ìròyìn fẹlifẹli náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ Monday ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kínní ọdún 2024 Fúnmi Adélúgà ní oníròyìn. Síwájú kẹ́tọ́ gbá ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà tá a bá padà dé ìròyìn fẹlifẹli yóò máa tẹ̀sọ́wọ́ iwájú à ń bọ̀. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn fẹlifẹli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Gbajúgbajà oníṣòwò tuntun jẹ́ olóṣèlú Pat Utomi òun ló ti sọ̀rọ̀ jáde o wípé gbogbo ètò ló ti tò báyìí lójúnà láti korí àwọn olóṣèlú àti ẹgbẹ́ òṣèlú wọn láti mú orí wọn papọ̀ sínú abẹ́ ọ̀bùrẹ́là ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo èyí tí ó ní ìkìmínú láti díje dupò tí ó bá fi di ọdún 2027. Ọ̀jọ̀gbọ́n Pat Utomi òun ló sọ̀rọ̀ yìí lórí ètò kan níléeṣẹ́ amóhùnmáwòrán kan lánàá tí ṣe ọjọ́ àìkú Sunday ní ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò àwọn ìgbáradì wọn síwájú ètò ìbò ọdún 2027. Bẹ́ẹ̀ bá sì gbàgbé nínú ọ̀sẹ̀ tó kọjá yìí ni ọ̀jọ̀gbọ́n Pat Utomi ló ti ń sọ̀rọ̀ ń wípé gbogbo ètò ló ti ń lọ lábẹ́ báyìí láti rí dájú pé ó bá ẹgbẹ́ òṣèlú PDP, Labour Party àti ẹgbẹ́ òṣèlú NNPP láti bá gbogbo wọn sọ̀rọ̀ tó fi mọ́ ẹgbẹ́ òṣèlú ADC wípé kí gbogbo wọn kí wọ́n kóra jọ pọ̀ sábẹ́ ọ̀bùrẹ́là kan ṣoṣo èyí tí ẹgbẹ́ òṣèlú mẹ́rẹ̀ẹ̀rin tí ó parapọ̀ di ẹyọ kan ṣo èyí tí ó fún wọn ní gbòǹgbò ìtàkùn tí ó fẹsẹ̀ múlẹ̀ dáadáa tí ó bá fi di ètò ìbò ọdún 2027. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ Utomi lánàá ó ní ẹgbẹ́ òṣèlú Labour Party àti ẹgbẹ́ òṣèlú PDP tó fi mọ́ ẹgbẹ́ òṣèlú NNPP ó ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ti sọ àsọyépọ̀ báyìí tó ní kálukú wọn tí wọ́n sì ti gbà síra wọn lẹ́nu lójúnà láti darapọ̀ di ìkan ṣoṣo èyí tí ó fún wọn ní gbòǹgbò tí ó fẹsẹ̀ múlẹ̀ dáadáa nínú ètò ìbò ọdún 2027. Wọ́n ní nípa ìdí èyí ó dá àwọn lójú o wípé àwọn yóò fi ẹ̀yìn ẹgbẹ́ òṣèlú APC àti ọmọ yìí wọn nínú ipò ààrẹ àwọn yóò fi wọ́n lẹ̀ tí ẹgbẹ́ òṣèlú táwọn bá sì wà tí yóò jẹ́ olúborí tí ó bá fi di inú ètò ìbò ọ̀hún lọ́dún 2027. Àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC àti nínú òṣèlú lórílẹ̀‐èdè wa Nàìjíríà olóyè Bísí Àkàndé bàbá ti sọ̀rọ̀ jáde nínú òpin ọ̀sẹ̀ tó kọjá yìí o wípé bí orílẹ̀‐èdè Nàìjíríà bá gbìyànjú láti dá ẹgbẹ́ òṣèlú PDP padà sí orí ipò nínú ètò ìbò lọ́dún 2027 á jẹ́ wípé orílẹ̀‐èdè Nàìjíríà ṣetán o láti jẹ kọ̀mọ̀kọ́mọ ìyà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún síwájú sí ni. Olóyè Bísí Àkàndé tó sọ̀rọ̀ ọ̀hún nílùú rẹ̀ Ìlá Ọ̀rọ̀gún ní ìpínlẹ̀ Ọ̀ṣun nínú àwọn ètò tí wọ́n ti là kalẹ̀ fún ayẹyẹ ìsàmì ọjọ́ ìbí bàbá ọ̀hún ẹni ọdún 85 èyí tí bàbá náà pé lórí ilẹ̀ alàyè. Níbẹ̀ ló ti sọ̀rọ̀ ọ̀hún jáde o nínú ọ̀rọ̀ tí àwọn akọ̀ròyìn tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu o fún ìdùnnú ayọ̀ eléyìí tó wà nínú rẹ̀ pẹ̀lú bó ṣe pé ẹni ọdún 85 lórí ilẹ̀ alàyè. Bákan náà ojúwòye rẹ̀ nínú ètò ìbò orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ibi tí ètò ìbò lẹ́yìn tó ń ti ìjọba tó dorí kọ. Níbẹ̀ ni olóyè Bísí Àkàndé ti sọ̀rọ̀ jáde ó ní gbogbo ìgbìyànjú lẹ́gbẹ́ òṣèlú PDP ni wọ́n ti ń sà báyìí lójúnà láti lè darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ òṣèlú mìíràn kí wọ́n lè ní ìkìmínú ó ní ṣùgbọ́n gbogbo rẹ̀ ó ní orí tí wọ́n fi ṣe ẹgbẹ́ òṣèlú wọn gbé kúrò bó tilẹ̀ jẹ́ pé wọ́n lè yí orúkọ ẹgbẹ́ òṣèlú dà o. Olóhùn á rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé yálà Àtíkù Abubakar, Peter Obi àbí ẹnikẹ́ni yòówù yàtọ̀ sí ẹgbẹ́ òṣèlú APC nínú ẹgbẹ́ òṣèlú yòówù tí wọ́n bá ti lè wá lọ́dún 2027 kí àwọn Nàìjíríà kí wọ́n kọ ẹ̀yìn sí wọn. Ó ní bí wọ́n bá gbìyànjú láti dá ẹgbẹ́ òṣèlú ọ̀hún padà sórí agbára lórílẹ̀-èdè yìí ó ló dáhùn lójú àwọn ọmọlẹ̀ yìí yóò jẹ pọ̀mọ̀pọ̀mọ̀ àlékún ìyà ni o torí pé ẹgbẹ́ òṣèlú PDP àti àwọn ìsọ̀rùngbé rẹ̀ wọn ní ohunkóhun èyí tó sunwọ̀n èyí tí wọ́n fẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà
bí kò ṣe wípé wọ́n fẹ́ bà orílẹ̀-èdè Nàìjíríà jẹ́. Olóhùn á rọ ọmọ ilẹ̀ yìí láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ètò ìṣèjọba Bọ́lá Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC kó lè so èso rere. Bákan náà kí wọ́n ṣe sùúrù fún Bọ́lá Tinubu olódàrún lójú ìpè láìpẹ́ láìjìnà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò bẹ̀rẹ̀ sí ní máa jẹ ọbẹ̀ atákìkì tinú òṣèlú ìjọba àwarawa lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí olóyè Bísí Àkàndé bí bàbá àwọn ti wí ọ̀rọ̀ náà jáde lópin ọ̀sẹ̀ tó kọjá nílé rẹ̀ tí ń bẹ ní Ìlá-Òrògún ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Lórí ọ̀rọ̀ epo bẹtiróòlù eléyìí tó di fàákàjà tó sì jẹ́ kí gbogbo nǹkan kó nira táyítáyí lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí o, ilé-iṣẹ́ Ifo-Epo ti Dangote èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó àwọn ni wọ́n ti sọ̀rọ̀ jáde pẹ̀lú ìròyìn kan tí wọ́n gbé jáde lópin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí wípé àwọn ilé alágbàtà epo méje o àwọn ni wọ́n ti fi orúkọ sílẹ̀ ní wípé ní gẹ́rẹ́ tí ilé-iṣẹ́ Ifo-Epo Dangote tó bá ti bẹ̀rẹ̀ sí ní tu epo jáde lẹ́nu bí ìgbín tó ń tu omi jáde lówùúrọ̀, àwọn alágbàtà ilé epo méje àwọn ni ó bẹ̀rẹ̀ sí ní máa gba epo ọ̀hún tà lọ́wọ́ wọn fáwọn ará ìlú. Ṣùgbọ́n o, àwọn alágbàtà epo bẹtiróòlù afẹ́fẹ́ ìdáná tó fi mọ́ dísù tí wọ́n jẹ́ ti aládàáni láwọn abẹ́ ọ̀bùrẹ́là mẹ́ta èyí táwọn ẹgbẹ́ ọ̀hún wà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dùn mọ́ra wọn lọ́wọ́ wípé èmi ló kàn ìwọ kọ́ ló kàn o. Wọ́n ní ṣùgbọ́n gbogbo wọn pátá ni wọ́n ti padà bẹ̀rẹ̀ sí ní ṣe ìpàdé báyìí láti lè rí dájú wípé àwọn alágbàtà lábẹ́ ọ̀bùrẹ́là ẹgbẹ́ ọ̀hún wọ́n nípìn nínú epo ọ̀hún tí ó bẹ̀rẹ̀ sí ní máa jáde láti iléeṣẹ́ Ifo-Epo ti Dangote èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó. Ṣùgbọ́n o, iléeṣẹ́ Ifo-Epo Dangote àti àwọn alágbàtà epo bẹtiróòlù ọ̀hún wọ́n fi orúkọ àwọn iléeṣẹ́ méje èyí tó ti fi orúkọ sílẹ̀ tí yóò láǹfààní láti bẹ̀rẹ̀ sí ní máa gbé epo jáde ní gẹ́rẹ́ tí kinní ọ̀hún bá ti balẹ̀ gùdẹ̀ títà fún ará ìlú. Àwọn iléeṣẹ́ Ifo-Epo méje ọ̀hún, àwọn iléeṣẹ́ epo méje tí ó máa gbé epo jáde láti iléeṣẹ́ epo Dangote tí ó di alágbàtà fún àwọn ará ìlú, àwọn náà ni 11 PLC. Bákan náà Kọ́-On iléeṣẹ́ epo ti Kọ́nọ̀ẹ̀lì, iléeṣẹ́ epo ti Àdóbà, bákan náà iléeṣẹ́ epo MRS àti OVH, bákan náà iléeṣẹ́ epo ti Total tó fi mọ́ ti NNPCL. Àwọn méjèèjì wọ̀nyí ni wọn yóò jẹ́ alágbàtà tí ó máa gbé epo jáde nítorí tìkẹ́tìkẹ́ láti iléeṣẹ́ epo ti Ifo-Epo Dangote ní gẹ́rẹ́ tí kinní ọ̀hún bá ti ṣetán tó fẹ́ di títà fún àwọn ará ìlú. Ẹni tó jẹ́ alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó eyín CP Fáyọ̀wádé Adégòkè òun ló ti sọ̀rọ̀ jáde wípé ó ti di èèwọ̀ fún èyíkéyìí ọlọ́pàá èyí tó bá gba ẹ̀rọ alágbèéká ará ìlú tó bẹ̀rẹ̀ sí ní yẹ̀ wò, ó ló ti di èèwọ̀ ó sì ti di ìyà fún wọn o. Ọ̀rọ̀ ọ̀hún eléyìí tó jáde látọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó èyí tí wọ́n tari bóde o, èyí tí wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún alámòjútó náà ó sọ o lórí iléeṣẹ́ rédíò kan èyí tó wà ní agbègbè Ìbàjá ní ìpínlẹ̀ Èkó eléyìí tẹni tó sì wà ní ẹ̀ka ìdarí ọ̀rọ̀ ìròyìn ìbára ìlú sọ̀rọ̀ níléeṣẹ́ rédíò náà ó gbé bóde fún àwọn ará ìlú láti mọ ẹ̀tọ́ àti ojúṣe wọn lábẹ́ òfin o. Ó ní ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó náà Fáyọ̀wádé Adégòkè ló fi ọ̀rọ̀ ọ̀hún léde lásìkò tí ọ̀gá ọlọ́pàá náà tó farahàn lórí iléeṣẹ́ rédíò níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò èyí tí wọ́n béèrè ojúṣe ọlọ́pàá pẹ̀lú ẹ̀rọ alágbèéká àwọn ará ìlú kó tó di wípé ọ̀gá ọlọ́pàá náà CP Fáyọ̀wádé Adégòkè ó tẹnu bọ̀rọ̀. Ó ní lótìtọ́ àti lódodo ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní àwọn ẹ̀ka kan èyí tó jẹ́ wípé ẹnikẹ́ni yòówù tó bá jẹ́ ará ìlú tí wọ́n kófìrí tó ń wá gbájú rẹ̀ tàbí ó ń ṣe ohun tí ò tọ́ lórí ẹ̀rọ alágbèéká, wọ́n ní ẹ̀ka ọ̀hún ló lẹ́tọ̀ọ́ láti ṣe àyẹ̀wò fínífíní lórí ẹ̀rọ alágbèéká ò yàtọ̀ sí àwọn ọlọ́pàá èyí tí wọ́n máa ń wà lójú pópó tí wọ́n ṣe dánidúró ṣe àyẹ̀wò tá a mọ̀ sí stop and search. Ó ní bá a bá rí àwọn ọlọ́pàá tó wọ aṣọ tó wà lójú pópó tó bá gba ẹ̀rọ alágbèéká ará ìlú tó bẹ̀rẹ̀ sí ní tú yẹ̀wò, ó ní kí wọ́n mú irú ọlọ́pàá bẹ̀ àtòun àtorúkọ àti ọgbà ọlọ́pàá tó ti jáde wá kí wọ́n fi ránṣẹ́ sí olú iléeṣẹ́ ọlọ́pàá nílùú Ìkẹjà tí wọn yóò sì fìyà jẹ ọlọ́pàá náà
bó ti tọ́ àti bó ti yẹ lábẹ́ òfin. Lákòótán nínú ọ̀rọ̀ alámòjútó ọ̀hún, ó wá rọ àwọn ará ìlú náà láti jìnnà sí ìwà ọ̀daràn eléyìí tó lè tako sí ààlà ọmọlúàbí láwùjọ. Nínú ìròyìn amúlùúdùn, gbajúgbajà òǹkọrin takasùfé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Uche Gabriel Amaye tí gbogbo èèyàn mọ̀ sí Terry Apako Master, òun ló ti sọ̀rọ̀ bóde báyìí wípé òun dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ òun. Ó ní lákọ̀ọ́kọ́ náà ọpẹ́ pàtàkì lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba eléyìí tó fún òun ní àǹfààní láti jẹ́ ọ̀kan nínú àwọn ìlúmọ̀ọ́ká gbajúgbajà olórin ní orílẹ̀-èdè Nàìjíríà àti lẹ́yìn orílẹ̀ yìí. Olóhùn wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn mọ̀lẹ́bí òun sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ òun èyí tí wọ́n ti dúró ti òun láti ọdún tóun ti bẹ̀rẹ̀ sí ní kọ orin títí di wákàtí àtọ̀wọ̀ yìí. Ó ní ọpẹ́ pàtàkì lọ sí ọ̀dọ̀ wọn. Terry wá tẹ̀síwájú, ó ní láìpẹ́ láì jìnnà òun yóò kéde ọjọ́ àti oṣù èyí tóun yóò fi àdàgbà orin kíkọ tóun ó fi tì. Nínú ọ̀rọ̀ náà èyí tí fọ́nrán òun tó fi sórí ìkànnì Instagram rẹ̀ níbi tó ti lu aago wọlé tó sì dúpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn ló ti sọ di mímọ̀ wípé láìpẹ́ láì jìnnà òun yóò fi àdàgbà orin kíkọ tì tó sì jẹ́ pé òun àti Ọlọ́run nìkan ni ọ̀rọ̀ òun yóò. Ó ní nípa ìdí èyí kí àwọn olólùfẹ́ òun kí wọ́n dákun dábọ̀ kí wọ́n má ṣe bínú sí òun ẹ̀wẹ̀ ṣé Yorùbá ní ohun tó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn yóò kọ sí ẹlòmíì. Ọ̀kan nínú àwọn amúlùúdùn tó tún jẹ́ àgbà ọ̀jẹ̀ dádì ìwà tó sì jẹ́ bàbá ọlọ́kadà fún gbogbo àwọn tí wọ́n ń gun ọ̀kadà lórílẹ̀-èdè yìí Charles Òkúta tí gbogbo ẹ̀ mọ̀ sí Charlie Boy, òun dá èsì padà sórí fọ́nrán òun tí Terry tó fi bóde ó ní kó má tí ì fi àdàgbà orin tì báyìí nítorí pé tó bá gbìyànjú rẹ̀ ó ní àwọn olólùfẹ́ Terry wọn ò ní dáríjì bẹ́ẹ̀ sì ni wọn yóò máa bínú sí ni ní ìgbàkigbà tí wọ́n bá gbóhùn rẹ̀ àbí tí wọ́n bá rí àwọn ohun tó ti ṣe sílẹ̀ tẹ́lẹ̀. Olóhùn yóò rọ Terry láti ní sùúrù kó túbọ̀ tẹ̀síwájú nínú orin ọ̀hún fúngbà díẹ̀ síwájú sí i gẹ́gẹ́ bí Charlie Boy bó ti fi ọ̀rọ̀ ọ̀hún léde lórí ìkànnì ayélujára X ti tirẹ̀. Nínú ìròyìn eré ìdárayá, gbajúgbajà ọmọ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè wa Nàìjíríà tó tún gbá bọ́ọ̀lù jẹun lókè òkun Victor Osimhen, òun ni áńgẹ́lì eléyìí tí Ọlọ́run lò láti lè jẹ́ kí orílẹ̀-èdè wa Nàìjíríà pẹ̀lú orílẹ̀-èdè Equatorial Guinea kí wọ́n ta ọ̀mì ẹyọ kankan lánàá nínú ìdíje AFCON eléyìí tó ń lọ lọ́wọ́ bẹ́ẹ̀ bá gbàgbé nínú ìdíje ọ̀hún abala àkọ́kọ́ òun ni ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè Equatorial Guinea ni wọ́n ti gbá ẹyọ kan wọnú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kó tó di wípé Victor Osimhen òun náà dá padà bí owó bàbá Ìjẹ̀bú tá a fi gbá ọ̀mì lánàá pẹ̀lú orílẹ̀-èdè Equatorial Guinea ẹyọ kankan ńlá fi dán àwọn ara wa wò. Bákan náà orílẹ̀-èdè Egypt àwọn náà ṣe gudugudu méje tó ń ti àyà mẹ́fà pẹ̀lú orílẹ̀-èdè Mozambique níbi tí wọ́n ti jọ wákò nínú ìdíje AFCON eléyìí tó ń lọ lọ́wọ́ báyìí níbi tí orílẹ̀-èdè Mozambique táwọn náà ti ń fi àgbà àwọn orílẹ̀-èdè Egypt kó tó di pé Musala eléyìí tó jẹ́ ọ̀kan nínú àwọn agbábọ́ọ̀lù Liverpool kóhun náà ó tó bẹ̀rẹ̀ sí ní máa ṣe ohun tí wọ́n mọ̀ ọ́n mọ́ wọ́n dá padà ọ̀mì náà làwọn náà gbá lánàá 2-2 ní orílẹ̀-èdè Egypt àti Mozambique ni wọ́n jọ gbá wọnú àwọn ara wọn. Láti bẹ̀ lọ sí òkè òkun ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti Manchester United àwọn náà jọ wákò oríkó ikọ̀ Tottenham yọ lánàá. Wọn bá jẹ àjẹlọlé ìyà láti ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United nínú ìdíje ti English Premier League ọ̀mì làwọn náà ta 2-2 ni wọ́n gbá wọnú àwọn ara wọn. Bí kinní ọ̀hún ti wá lọ rèé orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Equatorial Guinea ẹyọ kankan ni wọ́n láǹfààní láti fi yẹ àwọn ara wa wò. Bákan náà orílẹ̀-èdè Egypt àti Mozambique 2-2 làwọn náà fi dán àwọn wò ní ìgbà tí ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United àti Tottenham 2-2 làwọn náà fi dán àwọn wò lánàá. Bó ti wà nìyẹn nínú ti ìròyìn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV títí lójúmọ́ ọ̀la tẹ́tù máa láǹfààní láti gbọ́ ọ̀tún ròyìn. Mo gbà ládùúrà wípé ilé ò ní lé wa
ọ̀rọ̀ nínú ọ̀wá Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Àánú Ọlọ́run kò ní fi wálẹ̀ o. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.